ṣeun bó ṣe sọ wípé ṣé káwọn try ẹ̀ káwọn pé ọ̀rẹ́ mi Uche tí mo jẹ́ kán mọ̀ nǹkan kan jáde láti inú mi ó ní wọ́n pè ní owú mo ní what do you mean ẹ fẹ́ pé Uche so ẹ̀yẹ tí Uche sì ń síra ẹ sì ríra yín wọ́n ní rárá no calm down rárá má sọ̀rọ̀ àǹtí ẹ̀ wà nulẹ̀ má pariwo mo ní o ẹ fẹ́ máa bá mi lájọṣepọ̀ torí pé àǹtí mi sọ operation àbí torí pé ẹ like mi èwo nu wọn owó kó wọn ju wọn ni mo wọlé imagine kó n pè Uche ta ni Uche who is Uche mo sì lẹ̀kùn lẹ́yìn wọn disturb mi wọn lọ sùn àǹtí ṣeun alẹ́ ẹjọ́ yẹn mo expect kan wá kan lẹ̀kùn kí wọ́n ṣílẹ̀kùn kan tiẹ̀ force ara wọn àwọn wọn ṣe bẹ́ẹ̀ wọ́n lọ sùn gbọ́dọ̀ ọjọ́ kejì wọ́n ti lọ bí iṣẹ́ wọ́n kàn text mi láàárọ̀ ni pé I am sorry for yesterday it's not what you think please can we talk mo ní wọ́n mo ní òkè táwọn bá ti dé àwọn máa pè mí màá bá wọn sálẹ̀ mo ní òkè nígbà tó ti iṣẹ́ dé wọ́n pè mí mo lọ bá wọn sálẹ̀ àjọ lọ àjọ jáde ṣé ẹ mọ̀dí tí ẹ fi jẹ́ kó rí mi ogun mọ́ kí ló tẹ̀ ṣe ẹ comment ẹ like ẹ comment òkè mo fọ́ náà bá pè é ẹjọ tó Ọlọ́run ẹ like kẹ comment ẹjọ lórí YouTube yìí ẹ like comment ẹjọ n bá lọ bá wọn sálẹ̀ nígbà tí mo lọ bá wọn sálẹ̀ wọn ní mọ́tò wọn I drive lọ branch bí nǹkan tàbá gbà yí báyìí lọ àtúntọ̀nù nǹkan tí wọ́n sọ fún mi wípé Bọ́láńlé kì í ṣe pé láti ilẹ̀ kì í ṣe bóyá mi ò like in fact ó wù mí láti fẹ́ kódà mo like ẹjọ́ àǹtí ẹ̀ lọ bruce bọ́bọ́ ṣe sọ́njọ́ yẹn ẹ máa rò bẹ́ẹ̀ òótọ́ ni bòdábẹ́ ń sọ ni bòdábẹ́ talented liar ni wọ́n mo dey like ẹ gan but there's one thing about you man jealous and kì í ṣe pé mi ò fẹ́ nígbà yẹn ọmọ ìkéré nìyẹn ń gbà yín náà ọmọ ìkéré tó wá dàgbà nísìn tó ti wá wọ̀ yín lójú nísìn no it's not what you think pàṣẹ sọ̀rọ̀ lọ ìyàwó wọn pé wọn pèkè hello dé ayébúlẹ̀ wà náà àmúbọ̀ nísìn pé mo ṣáà dọ̀rọ̀ nǹkan lọ́wọ́ èèyàn kan okay no problem ó kọ́ tẹ̀ ìyàwó tó pè mí náà hello Bọ́lá ìbúlẹ̀ wà mo jáde yóò tẹ̀ ń béèrè ibi tí mo wà ṣé mo jọ kọ yín tẹ̀ ń béèrè ibi tí mo wà mo ṣe bẹ́ẹ̀ jáde mo fẹ́ bá ìsọ̀rọ̀ kó bá mi ra ice cream bọ̀ ice cream wù mí ṣe àwọn kó sọ pé hey kí ló tẹ̀sí fọ́kọ̀ ikọ̀ ẹ̀ máa ra ice cream bọ̀ tó kọ́ mi lẹ́yìn kí n máa ra ice cream bọ̀ ọ̀dọ́ kọ́ mi ò ní jẹ́ kí n mú fẹ́ kó dé bá mi ra wá kó tó dé ni kò ní gbà kí n mú kó wá mo ń crave fún ice cream yẹn ok yóò lè máa san láti cover yín up yóò pé last time náà ni mo bá yín rà wá ó lè máa san ok bá mi ice cream bí 2,000 naira bọ̀ máa fi fún wọn ní 5,000 ok good girl àbá yín rà bọ̀ tó bá tètè rà dé tó kọ́ mi bá ti dé gbé sí yàrá ẹ̀ àwọn yàrá ẹ̀ wà mú I just feel like taking ice cream ok no problem ọkọ̀ wọn wù mí pẹ̀lú ìyá mi what do you mean so dédé mọ ice cream abájọ kó dókítà sáà sọ pé ṣé oúnjẹ nǹkan tó cold ni oh ok àǹtí ẹ̀ mọ ice cream ó kò máa surprise ẹ̀ ni pé mo ti fún yàn lóyún síta kí ló ṣẹlẹ̀ tí n bá sínú mọ́tò yìí ṣe àwọn pọ́n pè mí kí wọ́n wá ice cream wá ní ìwà nìyẹn máa fún yàn lóyún síta ẹ lọ fún yàn lóyún síta ẹ wọ ẹ drop mi àwọn nǹkan tẹ àwọn tírètì tẹ máa ń tírètì yẹn èmi ò láìkẹ ẹ drop mi kò ṣe bẹ́ẹ̀ náà èwo náà rò kí n ṣòkúta láti jọ yẹn mo ò súnmọ́ obìnrin irọ́ ni láti jọ yẹn ní òbóbìnrin lájọṣepọ̀ ẹ̀yin ò bòdà bèrò yìí pọ̀ ìròyìn pọ̀ nurse speaking ó ti wọ́n CBS ṣẹ̀mọ̀ kó ń drive ó mọ̀ lọ CPR méjì nǹkan ọmọbìnrin wọ́n fi ṣeré bó ṣe bẹ́ẹ̀ ni pé mi ò mọ̀ oníròyìn pọ̀ ẹ̀yin wo ni ẹni tó pé onírọ̀ ní ẹ̀yìn àdúrà èèyàn ní súnmọ́bìnrin ẹni tẹ́ láìkì ìbálòpọ̀ àti ṣe kátólí tọ́lú fọdú fún mi ṣe wọ́n ọkọ̀ tán bọ́ sínú yes bí compound ni but wọn ti parí lẹ́yìn ọkọ̀ tán wọn ní síbẹ̀ ni bó ṣe wọlé sí ìbáyìí the next thing
wọ́n kàn bọ́ta ni wọ́n kàn wá síbi ọ̀dọ̀ mi wọ́n ṣílẹ̀kùn kàn wọlé ni wọ́n tẹ̀ ṣáàyàn sẹ́yìn bọ́ ìbẹ̀rẹ̀ sí jẹ́ tèmi ni stop tàwa yóò safe ó safe kò sẹ́ni bọ̀ tó ń lù wá ilẹ̀ ti ṣù náà nobody see us but àwọn èèyàn tó wà ń bẹ́ẹ̀ bá jẹ́ nǹkan nù wọ́n ti ọdẹ lẹ́kùn wájú ta ni bíbá yìí wọ́n ti parí ẹ̀ àwọn ò tí kù débẹ̀ bó ń kọ́ta fi ṣe wà bíbá yìí you can just go to hotel no bọ́lá I can't wait bọ́lá tó ti pé bọ́lá tó pé bọ́lá the joke náà bọ́lá please ewu kò tẹ̀ stop ní ẹ dìde nú ẹ kò tẹ̀ ṣe ná ok má dìde ẹ ṣe ná ẹ kò tẹ̀ ṣe ná ẹ ṣe ok mo bọ ẹ ṣe ná ẹ jáde wọn á bọ́sítà èmi náà jáde mo àṣìlẹ̀kùn ẹ̀yìn ilẹ̀kùn ẹ̀yìn wọn àṣìbẹ̀ mo ní ìyẹn lọ gbọ́n wọlé kí mi gbà ibẹ̀ wọlé àgàbẹ̀ wọlé let's sit down like this ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ àti ìbẹ̀lẹ̀ èmi náà bẹ̀rẹ̀ sí ní ṣètò wọn but kí ni ṣé ètò ní ká ní kankan pọ̀ dé nìyẹn Bọ́lá but this tẹ̀ ti bímọ kó tó bímọ gan ni mi ti lè fọwọ́ kàn mọ́ Bọ́lá má ṣe mí báyìí ẹ jẹ́ ká dá agreement wà ní pé ẹ̀ ní dé ọ̀dọ̀ ń ṣe mọ́ o nǹkan tí mò ń ṣe tó bí sísítà mi ni o mo ò fẹ́ kí ẹ sọ pé ẹ lọ fún nǹkan lórí níta marriage wọn wá bàjẹ́ I love her so much ni o I promise you I will never ask any ladies out I will not do anything it's only me and you okay so wala but mẹ́ẹ̀ ká ṣe ní sin wọ́n dé ìyàdí máa ṣe níta Bọ́lá mi ò rí mi mọ́ra mọ́ jọ náà. Okay, you know what? Take it for ara fi sí. Àwọn mo ní insight wọlé kò ní wọlé á kàn wà níbi tí ẹ̀ lásán. Ṣé mo tó bá ti ń rí pé tí ẹ̀ ló wà, màá jẹ́ máa fi gba àgbàgbà tí màá fi dà jùn. I just have to pour this thing away. Ó ti mú mi. Ó jẹ́ mọ̀ kó sọ pé prostate cancer fọ́kùnrin tí wà sí ní ìbálòpọ̀. Ọjọ́ wo láǹtí mi bí wọn? Ṣó ti pé 41 days tí wọ́n bímọ? Tẹ́tí ń pariwo prostate cancer. But that babe, Júnà má ṣe báyìí fún mi. Bá ṣe ń sọ̀rọ̀ fóònù wọn ríǹgì àǹtí mi ló ń pè wọ́n tó pé. Òun bí kíkọ́ lù yẹn wọ́n ṣáà ń bẹ̀ mí kí n jẹ́ kí adédérí ẹ̀ kó wà lẹ́nu ẹ̀ mo ní ẹ̀mọ́ kan tó ṣe mọ́ tó bá ti dalẹ̀ tó mọ bá ti ń ké tó mọ ìbá ké ń kọ́ mo kọ́ mo yàn ké mọ́ these days tó bá ti ń ké ẹ̀ máa ní kí àwọn oyún sùn ẹ̀ tẹ́ gbé wàtà àti ìṣèkò tá a máa ṣe ń ṣe ti rú ṣé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ̀wọ̀n ní mọ́tò yìí mi ò sí ó ti máa enjoy ni o maybe next time but not today okay ṣé nǹkan tó sásọ nísìnyí pé láàrin mi àti ẹ àmàmà ní ìfẹ́ kọ̀kọ̀ now just for my sister not because of anything for my sister ni o if it's not for my sister me I can't do it o and I told my sister not to marry you mi ní kó má fẹ́ yín o ní ẹni sọ bí mo ní sí kò sí pòṣù mẹ́ta kò sí pòṣù kan ẹ̀sìn wóbìnrin mi káàkiri but just for me to kí marriage wọn kó má fi dàrú nǹkan tí mi ń ṣe yìí o Ọlọ́run dẹ̀ rí mi marriage ò lè dàrú marriage àǹtí ò lè dàrú please just allow me no problem ti allow me okay let me just take me kiss you àtàwọn tẹ̀lé ṣe nǹkan jọ I will start kissing until somebody said ẹ̀yin wo lè wà ń bẹ̀ yẹn wọ́n tọ̀tọ̀ slides and immediately wọ́n bọ́ star èmi ni uncle ẹ káàbọ̀ ẹ kú ọjọ́ mẹ́ta ẹ pẹ̀lẹ́ sà nígbà sà ìyàwó ẹ̀gbọ́n mi ọkọ sísà mi ó tọrọ bá pọ̀ ó fún wọn lówó nígbà tó fún wọn lówó tán òun ni mọ́tò padà mo ṣe wà lẹ́yìn ṣé màmí ilé jáde mo wà lẹ́yìn I'm drive lọ bàtà débi kan wọ́n park wọ́n ní kí n máa bọ̀ wájú padà ojú kò síwájú wọ́n ní ìyìn náà ìmọ̀ wọ́n sí ká nígbà bàrà láti sọpọ̀ ní máa yẹn dé wọ́n ní kí n lè sọ nǹkan kan wọ́n mọ̀ mí bẹ́ẹ̀ dáadáa definitely ṣe máa gbóbìnrin wá sí ìgbà yẹn no àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ yẹn ṣé lè yín ni ó ní rárá báwo náà ṣe wá mọ̀ yín bẹ́ẹ̀ yẹn mo mọ àdúgbò yẹn dáadáa ẹ mọ àdúgbò yẹn dáadáa bùdábẹ́ ẹkùn mo fọwọ́ gbá wọn ní ọgbọ̀n mo fọwọ́ kàn wọn lára wọ́n ṣá I enjoy your kissing ṣá wọ́n ní ọmọ kó wà enjoy ẹ̀ náà ni kíkẹ́ ni kò jẹ́ kí n ti ṣe nǹkan bẹ́ẹ̀ wá enjoy ẹ̀ o ti ṣe ní mọ́tò rẹ̀ o ti ṣe rí náà ẹ̀wọ́ àti wà ní kò fẹ́ ṣe ń bẹ̀rẹ̀ ẹ wo a máa ṣe next time jàre tó bá ń ṣe nísìn
gbogbo àwọn tó wo fídíò yìí sí wọ́n lè má comment wọ́n lè má